lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ 22 oṣù kẹsàn-án tá a wà yìí, the 22nd of September 2024, ìní obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún jẹ́ ìyálọ́jà àgbà fún gbogbo Nàìjíríà, ìyẹn Alhaja Mujidat Fọláṣadé Tinubu Òjó, tí ló máa ṣe ìpàdé pẹ̀lú ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá àti ìpínlẹ̀ Edo àti Delta, Alhaji Daud Makajuola Akínọlá, ní ilé ẹ̀ tó wà lágbègbè Agodi GRA ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Nàìjíríà àti ọ̀rọ̀ bí nǹkan yóò ṣe dáa ìní àwọn méjèèjì ni wọ́n jọ sọ. Ní àsìkò tí Fọláṣadé Tinubu Òjó tó ṣàbẹ̀wò sí Alhaji Daud Makajuola tí wọ́n tún pè ní D-Damak, ìní ó máa sọ̀rọ̀ nínú ìpàdé tí wọ́n ṣe wípé àsìkò ti tó kí àwọn ọkùnrin náà, kí gbogbo àwọn ọmọ Yorùbá pàápàá àwọn mùsùlùmí náà ká ṣàtìlẹ́yìn fún ìjọba bàbá òun. Fọláṣadé Tinubu Òjó ní lóòótọ́ òun mọ̀ wípé Nàìjíríà le koko kọjá sísọ lásìkò yìí, ṣùgbọ́n láwọn àtúnṣe tí bàbá òun ṣe ló jẹ́ kó le koko. Ó ní nígbà tí bàbá òun tí ò bá fi parí àtúnṣe àtàtúntò tó ń ṣe, tí gbogbo ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní so èso rere, ó ní fúnra àwọn ọmọ Nàìjíríà ẹni wọn yóò máa bẹ̀ pé kó lọ fún sáà kejì. Fọláṣadé Tinubu Òjó lòun rántí nígbà tí bàbá òun di gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 1999, ó nígbà tó bẹ̀rẹ̀ àwọn àtúntò, ó ní níṣe ní ìnira ló gba ìlú Èkó táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa ṣépè. Ó ní ṣùgbọ́n nígbà tó lọ́dún 2001, ìyún lẹ́yìn ọdún méjì tó fi ṣe àtúntò àti àtúnṣe, ó ní níṣe làwọn ará Èkó iná máa ń ṣe àdúrà ńlá fún un tó sì ń bẹ̀ pé kó wá ṣe sáà kejì. Ó nírú ẹ̀ òun náà ni yóò tún padà ṣẹlẹ̀ ní Nàìjíríà o, nítorí pé tí àwọn èso iṣẹ́ tí bàbá òun ṣe lábẹ́lẹ̀ báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní yọ, Nàìjíríà yóò dùn débi pé àwọn èèyàn yóò máa bẹ̀ bàbá òun ni pé kó ṣe sáà kejì. Ó wá sọ̀rọ̀ Alhaji Daud Makajuola Akínọlá, ìyẹn ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá, pé bàbá dáadáa ni. Ó ní lọ́dún díẹ̀ sẹ́yìn táwọn pàdé ní Mẹ́kà níbi tóun ti lọ ṣe hajj lórílẹ̀‐èdè Saudi Arabia. Ó ní bàbá náà ló gba òun nímọ̀ràn tó ṣe wáàsí fóun pé kóun máa náwó lójú ọ̀nà àlá, kóun máa rán àwọn èèyàn ní Mẹ́kà, tó sì ní láti ìgbà tóun ti ń ṣe báyìí láyé òun ti yí padà sí dáadáa, tí ìgbésí ayé òun tó ń tẹ̀síwájú. Nígbà tóun náà ń sọ̀rọ̀, ààrẹ mùsùlùmí Alhaji Daud Makajuola Akínọlá tí gbogbo ayé mọ̀ sí D-Damak, ó ní kí gbogbo ọmọ Nàìjíríà kan lọ fọkànbalẹ̀, kán ní sùúrù, kán máa ṣàtìlẹ́yìn fún Tinubu pẹ̀lú àdúrà, tó sì ní ó dá òun lójú wípé ó kàn ń ṣọmọ olóòkú Nàìjíríà bẹ́ẹ̀ báyìí ni àní sí tòǹtòkú ẹ̀, Nàìjíríà yóò padà dára. Nínú ìpàdé náà, ìní Fọláṣadé Tinubu Òjó ló ti fún Alhaji Daud Makajuola Akínọlá D-Damak ní lẹ́tà láti jẹ́ bàbá àsàlẹ̀ ẹgbẹ́ tó dá sílẹ̀ fún bàbá ẹ̀, ìyún Tinubu, ìyún ẹgbẹ́ tó pè ní Grand Patron of Tinubu Legacy Forum, tí ó jẹ́ ẹgbẹ́ tí kìí ṣe tìjọba tó ń ṣe àánú àwọn èèyàn tó sì ń ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu.